Ẹ̀ta kọ̀yà apá kẹta. Ẹ káàbọ̀ padà sí Ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tí a pè àkọlé rẹ̀ ní Ẹ̀ta kọ̀yà. Àmọ́ bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe jẹ́ ọmọ ìyá tó, àwọn gan ni àbá máa pè ní ọmọ ìyá Haúsá torí ohun tí àwọn bàbá wọn ti gbìn sí wọn ní ọkàn. Àmọ́ kí a má dènà pẹ̀lú fún ẹ̀yin tí ẹ ti láǹfààní láti wo sinimá yìí, ẹ lọ sí ìkànnì Àpáta TV láti wo sinimá yìí ní ẹ̀kúnrẹ́rẹ́. Bákan náà sinimá yìí jẹ́ sinimá tí àwọn àgbààgbà òṣèré kópa nínú rẹ̀ tó pọ̀. Ibẹ̀ láti rí Lálùdé, Àníkẹ́ Àmì, Tósìn Ọláníyan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí parí síbi tí àjàkálẹ̀ àrùn ti wọ ìlú àwọn ẹ̀ta òkò tí wọ́n sì ní ọ̀pá Arógundádé nìkan ní ọ̀nà àbáyọ sí àjàkálẹ̀ àrùn yìí. Irú ọ̀pá yìí ni Sàngóbíyì gbọ́ tí ó sì fi lọ béèrè lọ́wọ́ bàbá rẹ̀ pé kí ni ọ̀pá yìí gangan ṣiṣẹ́ fún, báwo ni ó ṣe ní agbára tó báyìí, tí bàbá rẹ̀ sì ṣàlàyé gbogbo ẹ̀ fún. Ìdí nìyí tí Sàngóbíyì fi wá ọ̀pá yìí lọ sí ọ̀dọ̀ Òsálàmí tí ó gbé ọ̀pá kúrò nínú ìlú, tí àwọn méjèèjì fi ìjà pẹ́ ta. Àmọ́ tí ọwọ́ Òsálàmí dùn Sàngóbíyì tí ó sì ṣe ní ìtúnramú ní ìjà ẹkùn. Báyìí ni Sàngóbíyì padà sí ilé láti lọ bá àwọn ìyókù rẹ̀ kí wọ́n jọ wá bá Òsálàmí jà, tí ó sì parọ́ fún wọn pé ìjà ìlú ni òun ń gbè, pé òun fẹ́ fi ọ̀pá yìí súre fún ìlú kí òun sì dá padà fún ẹni tí ó ní ọ̀pá tí í ṣe bàbá Ògúnbànwò. Àmọ́ lẹ́yìn tí wọ́n lọ kojú Òsálàmí tí wọ́n sì gba ọ̀pá, ní Sàngóbíyì yí òun padà tó ní òun ò ní gbé ọ̀pá lẹ̀, bákan náà sì ni òun ò ní fi súre fún ìlú. Ibí ni apá kejì sinimá ìparí sí. Ohun tí a máa retí ní apá kẹta sinimá yìí ni pé ǹjẹ́ Ògúnbíyì gbé ọ̀pá lẹ̀ kí wọ́n fi súre fún ìlú? Bákan náà kí ni ọ̀pá ìdálẹ̀ láàrin Sàngóbíyì àti Ògúnbànwò? Gbogbo eléyìí ni a máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà ẹ máa retí apá kejì sinimá yìí ní àárín ọ̀sẹ̀ 2 sí 3 sísìn. Ó dìgbà kan náà.